ẹ ǹlẹ́ ń bẹ̀ ń ẹ̀yin èèyàn wa lónìí a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa lónìí a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa lẹ́tà ìkẹjọ nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá kọ́nsọ́náǹtì ní lẹ́tà yìí kí ni orúkọ lẹ́tà ọ̀hún gbì ní orúkọ lẹ́tà yìí táwọn bàbá wa bá ń ka abidi láyé ìgbà yẹn wọ́n á ní abidi fìdí gbì tí ọ̀rọ̀ bá ti débi gbì ó ti débi òpin ni. ǹjẹ́ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá yìí lẹ́tà gbì ni a máa yẹ̀ wò. lẹ́tà yìí òun lẹ́tà ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí kọ́nsọ́náǹtì pọ́nbélé ni. lẹ́tà yìí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó lè wà láàrin àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn lẹ́tà kọ́nsọ́náǹtì tí a ti sọ̀rọ̀ wọn ṣáájú nítorí pé kò ṣiṣẹ́ aránmúpè bákan náà kò lè gbàmì ohùn lórí kò sì lè ṣiṣẹ́ sílébù èyí ni pé kò lè dá dúró gẹ́gẹ́ bí ẹyọ ìró kan nínú èdè Yorùbá. ǹjẹ́ lẹ́tà gbì tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí a lè bá pàdé nínú onírúurú ọ̀rọ̀ Yorùbá bíi gbàgùdá gbòǹgbò gbọ̀ngàn gbọ̀ngàn gbangba àti onírúurú àwọn ọ̀rọ̀ mìíràn ni a ti lè bá lẹ́tà gbì pàdé. ǹjẹ́ kí là ń sọ a ní lẹ́tà gbì òun lẹ́tà kẹjọ nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá a wípé kọ́nsọ́náǹtì ni a ní kò lè gbàmì ohùn lórí kò sì lè ṣiṣẹ́ sílébù. ǹjẹ́ àìbámọ̀ ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá ẹ kàn sí wa lórí àwọn ayélujára wa lórí Instagram ẹ yẹ̀ wá wò lórí @yorubaclinic lórí Facebook ẹ yẹ̀ wá wò lórí @yorubaclinic tó bá jẹ́ lórí Twitter Yorùbá_clinic ni à ń lò. ẹ̀yin tún lè kàn sí wa lórí YouTube à ń lo Yorùbá Clinic TV tó bá jẹ́ lórí ayélujára wa ni ẹ tẹ www.yorubaclinic.com kẹ́ darapọ̀ mọ́ wa kí a jọ gbé èdè Yorùbá yìí lárugẹ. ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun ẹ̀kọ́ èdè Yorùbá wá fún yín Ọlánrewájú Àyìndé Ọláìyá wípé kí gbogbo wa kí gbogbo yín kí ẹ wà ní àlàáfíà.